age of for something years níbi tó rí àwọn tí wọ́n ń pọ̀ torí wọn ò ti pé nìyẹn ẹnu gbogbo wọn Olúṣọlá Yusuf so lè bẹ lọ́hùn kọ́ máa tí ó dàbí Muyideen Chaja ìyálà jẹ́ ìyá àlùbáríkà my mother mi ní gbúrò kú ẹ láíláí Olúṣọlá wa ní ó lẹ́bi mọ́ sàṣì Muyideen àṣewìrì rẹ̀ mọ̀ pé sàṣì ń bẹ sẹ́mi ni mo sàṣì Olúṣọlá náà tí wọ́n náà fi wí wóróworó ó ní Muyideen ní ọ̀dọ́mà ó lórí ìrì òpè ó tún ní kọ̀mọ́tì ṣe ó tún ní wọ́n sàṣì ni sẹ́mi náà mo sàṣì wọ́n náà Olúṣọlá Yusuf sẹ́mi náà ni mo sàṣì wọ́n náà tó fi ṣe program tí láìfù náà ní pé 3 hours tó fi delete ẹ̀ Ìyálájé ikú tó yáwó ní pọ́n fún mi Ìyálájé gbogbo ọmọ yẹn pátá ní ọ̀yà rẹ̀ kò sí kẹ̀kẹ́ táwọn arìnrìn tí pa fẹ́ gbà bí ọ̀rọ̀ yìí tó kọjá pé ẹ kó di àbòsí ẹ kó di irọ́ ẹ jẹ́ kí Nàìjíríà ó sinmi ẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá ó lálàáfíà. Ìyálájé control Ìyálájé àwọn eléyìí ń sí ẹ̀fẹ́ o Ìyálájé mo à ń ṣe family meeting kan lẹ́nìí ní oje tètè jọ ìlú àìfù Ìyálájé kọ́ọ̀lù ti wọlé ìbáṣẹ mẹ́wàá mo jẹ́ ìbẹ̀rù eléyìí ọkùnrin lọ́yẹ kọ́lọ́mọ dá Ìyálájé ọkùnrin obìnrin bí ọkùnrin ni àwọn tí ò sí di àbòsí Olúṣọlá wà wá ṣe prógámù tán kò ní pẹ́ 3 hours wá delete ẹ̀ why sọ ti gbà pé bá a ṣe yọ sọ́là yọ ọgbọ́n ni Muyideen wá bóde ọwọ́ àwọn àfáà mi wọ́n ti sọ fún mi pé oore tó tó bá ṣe kó sí ọmọọmọ ìwọ tó sọ ibi ò jẹ́wọ́ ní better life ọlọ́ọ̀ jẹ́wọ́ ní better life adẹ̀rí jàlá ní àlọ́rù ẹ̀ àṣetà àárọ̀ padà dalẹ̀ sí ọ lára ó dé fìlà wọ́n gba 250,000 wọ́n gbé fún yàrá rẹ̀ mo sọ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mo ní ẹ mú ọmọ ìlọsọdún Àgbàlá Gabriel ilé tá a bá fi tọ́mọ ìrì ní òwò ilé tá a fi tọ́mọ nísìn ìrì ti wò ẹ wá Olúṣọlá wá kí ọ̀rọ̀ burúkú sí Muyideen òpònú pọ̀ra mọ́lẹ̀ rẹ̀ náà tó wá bọ́ TikTok wèrè ló pé bò ó rò pé àwọn tí a bẹ TikTok ọmọ tí ń ṣe orí ó kálukú pé orí ọdẹ kálukú pé ìwé ẹkú yọyẹ lọ́ọ́ máa fi ra rẹ̀ dà wá láàmú. ọbẹ̀ máa sọ fún wa pé ọ̀rọ̀ tó sọ fún ta lọ́lọ́run kúkú pèyẹ náà níbi ní kí ayé TikTok ẹ má bá dọ̀bùtà Olúṣọlá gan ti sọ pé a máa ń béèrè gíftì ẹ̀yin TikTok ṣé ẹ̀ ní fún mi gíftì ni ẹ fún mi gíftì ẹjọ kí ló kọ yóò nírúgbẹ yìí àmọdé wàá rántí ó kọ rẹ kí tó bẹ̀rẹ̀ prógámù o ìyá onírúgbẹ ìyá gọbù ìyá tó kú mọ kú amọ̀nà ọ̀run mọ́ lọ àwọn ìyá ìjà àràbùkà àwọn yẹ̀yẹ́ náà tù yá ọwọ́ bọ́ lẹ́fù àfáà yẹn wọ́n ti kọ́ mẹ́sáàsì fún òótọ́ ni o wọ́n ti kọ́ mẹ́sáàsì fún mi o ìyá onírúgbọ̀n ọ̀parọ́ o àmọ́ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé aláàfẹ́ kọ́ mẹ́sálásí wọ́n dẹ̀ fún wa lówó tá a fi kọ́ èmi náà bára mi dúpẹ́ pé mi ìná dànù èyí tá aláàfẹ́ fi ṣe la fi ṣe
tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. Abániṣẹ́ Ìdòwú pẹ̀lẹ́ o ọládájú pé níṣẹ́ gidi lọ́wọ́ ó ní iṣẹ́ mẹ́ta ni mo ṣe. Abániṣẹ́ Ìdòwú ètò ọmọ lọ fẹ́ béèrè àkọ́kọ́ mo jí àfa àkọ́mọ kéwú tààrà mo ṣe ń sọ̀rọ̀ àwọn ọmọ kéwú mi tó ń bẹ pẹ̀lú mi báyìí èmi ìsí àkọ́kọ́ nu that is kini o big lecturer. Ẹlẹ́ẹ̀kejì mo jí àfọ oníwàásí ẹlẹ́ẹ̀kẹta mo jí àfọ àti ń ṣàdúrà fún yẹn ọ́fíìsì mẹ́ta mo ti ń ṣe iṣẹ́ àwọn olótó bẹ́ẹ̀ yẹn yàrá yá rẹ àbí bàbá ńlá bàbá rẹ tó ní mi níṣẹ́. Ìwọ tó lé oníṣẹ́ gidi lọ́wọ́ oríire wo ló ṣe bẹ̀? Pa iṣẹ́ tó ń ṣe ti kọ́ lọ kéwù kọ́ dàfà kọ́mọkọ́mọ kéwù. Tẹ́ ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ àbòsí ìwèrè ẹ máa ń wòrowòro nígbà tí gbogbo àwọn ọ̀rẹ́ àwọn àfẹ́ àwọn akẹgbẹ́ tí wọ́n ń bóde tí ń bẹ ẹni ẹlẹ́ni ló kọjá tí ń fojú olóore gúgi ojú ẹ fọ́gbà ní àbẹ̀tì rẹ di. sójú ẹ fọ́gbà ní àbẹ̀tì ẹ di àbí sọ oníṣẹ́ tó bẹ́ẹ̀ gbé fún mi kákọ́ mọ́ kéwù yìí sẹ́ kí mo gbẹ́jú síbẹ̀ ni. arábìnrin lẹ́kítọ́rà ní mi tí mo gba degree mo tún gba doctor in my business. Inú ara sẹ́tàsì gbà ní kẹ́nìkan bẹ́ẹ̀ máa ń pè àpèmọ́ra burúkú mọ́ ìsìláàmù lára kárí jẹ́ tiẹ̀ mi délé ìmí délé. Nítorí ọjẹ́ nothing concern me about you àbàtì ni àbí àbọ̀tì. Gbogbo èèyàn ẹjọ́ torí tọ́lọ́run ẹ jẹ́ kú onídìí àbòsí ẹ jẹ́ á lo ìfẹ́ ẹ jẹ́ á lo ìṣọ̀kan mùsùlùmí kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe bẹ́ẹ̀ sì ọba pawápọ̀ àwọn nǹkan bí ìpawápọ̀ o. bẹ́ẹ̀ sì ọba pawápọ̀ àwọn nǹkan bí ìpawápọ̀ ẹ má jẹ́ àmúra wa lọ́tà ẹ má jẹ́ àgbẹ́kòtò ogún fúnra wa ẹni tó lọ fẹ́ pè sínú Islam tó bá ti mú lọ́tà bó ló ti fẹ́ gbọ́ tiẹ̀ yé ẹni tó lọ fẹ́ bá sọ̀rọ̀ ayé ẹ̀ tó bá ti mú lọ́tà bó ni ó ti farabalẹ̀ fún ọ. Báwo ni tọ́pọ̀ omi yẹn fún dí àyè sí tán.
tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ò ní gbọ́ tó lóhùn ò ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. Olúṣọlá Yusuf èmi ọ̀sàsìmú ìdílé ilẹ̀ ń sàṣírà yín o. Àfọ aláṣìírí ni wá lóòótọ́. Èmi ọ̀sàsí o mo tún wá ń rọ̀ yín lẹ́ẹ̀kan sí mo tún ń rọ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ ń pọn Muyideen ìtàbà nígbà ẹ̀mẹ́jì àfi lọ ọmọlàkejì Muyideen ló ti yọ ọwọ́ tó yọ yìí ẹ wo iye ìṣẹ́jú tó fi bá ta lọ sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ bú ẹ wo ọ̀ràn ẹ̀ràn tí tó ń wí lọ́nláì bẹ́ẹ̀ bá jókòó tẹ́ ẹ rí pé tẹ́ ẹ ròyìn pé báwọn kan bá tiẹ̀ fẹ́ máa bá Àgbàlá Gabriel ló kọjá arákùnrin yìí òótọ́ ló jẹ́ kìrìsìtẹ́nì Muyideen tẹ́ pẹ̀lú ọmọ ìyá yín age of 40 years tó lò wọ́n ṣẹ̀ṣẹ̀ kankan rí sọ ọmọ ìyá yín nù ọmọ ìyá wo lọmọ ìyá wèrè ẹnìkan wá kọ́lé fún ọjọ́ tí wọ́n jọ pàdé mọ́ sọ fún yìí Àgbàlá Gabriel ò polówó Jésù fún kò ní ọmọ àgbà Jésù sínú ayé ẹ kò ní ọmọ bọ̀ ṣọ́ọ̀ṣì ó rí bó ṣe rí lọ́lẹ́bí àti sànú ẹ̀. ó rí bó ṣe rí lọ́lẹ́bí àti sànú ẹ̀. èèyàn wá kọ́lé fún yàn odidi ilé tí gbogbo èpè rẹ̀ pé ó fẹ́ yàwó fún aya rẹ̀ wọ́n sì ṣọ́ọ̀bù fún. wọ́n sì ṣọ́ọ̀bù fún wọ́n ra ọjà bẹ́ẹ̀ ó wá padà lóhùn òtún ní fírídọ́ọ̀mù lọ́dún tóun oore wo lẹ́yìn rò pé ẹ lè ṣe tẹ́ ẹ̀ ní jẹ̀bi wọ̀bẹ̀ oore wo gbogbo tá a wáyé wá ṣe ẹni Ọlọ́run lu Àgbàlá Gabriel fún Muyideen láti rí ṣe tí ọ̀dẹ̀ rí kankan ṣe kó tó pàdé arákùnrin yìí. ẹ jẹ́ bàbá mi dọ̀kútà bẹ̀yìn TikTok máa padà gbé èèyàn méjì ọ mẹ́ta wọlé TikTok mo fẹ́ kẹ́ ẹ bá mi dá sọ̀rọ̀ yìí. ọwọ́ akọ́lé fún ẹ̀dùn nígbà kan ní kò sí àkáǹtì fún o àkáǹtì ara ẹ̀ ní gbowó sí o ta lọ́mọ Muyideen ṣe bá Àgbàlá Gabriel láyé mọ̀ ẹ̀yin tẹ́ ẹ sí àkáǹtì fún ẹ ti rà láti wà l'Amẹ́ríkà ẹni ọ̀nà àkáǹtì wà Nàìjíríà. ẹni yìí ọkọlé fún ó kó kọ́kọ́rọ́ lé lọ with document ó fẹ́ yàwó fún ó bá sì yàwó láìláìlẹ́la ó sì ṣọ́ọ̀bù fún ọ̀rọ̀ ajá bẹ́ẹ̀. ọmọ ìyá yín tó sọnù nígbà tí ńláre kiri abẹ́ bíríìjì wo òòlù ẹ rí ẹ mọ̀nà bí ọwọ́ àgbàdo. àbá mi Asimi
Yusau òótọ́ lẹ sọ òótọ́ lẹ sọ wàláhì try àmọ́ tó bá yẹ kéèyàn kílà rẹ̀ nígbà tí ìyá kan bóde tí ń pariwo mi tí ń bà mí lóko jẹ́ sẹ́ni ẹ̀rí sọ onítọ̀hún débi kẹ́ bá ń bá fún lẹ́sì pé má bà àfa yìí lóko jẹ́ Mr. Asimi Yusau nígbà tí Olúṣọlá bọ́s online tí ń sọ pé mi ni mo ṣàṣìmú ìdí láì kú ònú ilé mi sà ẹ̀yin ò rí sọ yẹn sà débi kẹ́ sọ fún pé má bà àfa yìí lóko jẹ́. Yes, sir. Ọ̀rọ̀ mo understand ọ̀rọ̀ yìí o. Nígbà tí wọ́n fọ́ parí mi, nígbà tí mo gbà wọ́n lámọ̀ràn gẹ́gẹ́ bí tí Islam kọ́ wa, pẹ̀tí gàba dé láàrin àwọn méjì, káwá bò láti ṣàtúnṣe. Bóyá yìí ò mọ̀ gbàdọ̀, bóyá ẹ rí ẹ̀ka kún. Yorùbá dẹ̀ ní ẹ̀tọ́ bá máa ti wáyé Olúnàgún ní ọmọ àti lọ rẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yóò sọ̀rọ̀ yìí ni àárín rẹ̀ náà mi lè dákẹ́ fún un kódà àjọ wò dé sinimá ni díẹ̀ dídẹ̀ ló pè sinimá sọ́tí yé sà á rí i pé láti bí ọlọ́sẹ̀ mélòó kan oṣù mélòó kan aṣọ kẹ̀kẹ́ ń pa ẹ̀ àìgbọ́dí yọ̀ náà padà jẹ́ wárẹ̀ tí mú ìdí títa ló lọ ń pè é inú èyàn máa dùn náà sẹ́ẹ̀mà pàṣeyọrí kan ló jẹ́ fún wa ni àṣeyọrí kan ní àṣeyọrí kan ní bàbá mi ẹni pé mú ìdí ni ọ̀sọ́ fún wọn mi bí kí n ètò padà wí ní pé ó mọ̀ wí bẹ́ẹ̀ fún ta lọ́nà ni ṣé bí Islam ṣe kọ́ wa nìyẹn ni kódà Kìrìsìtẹ́nì kọ́ wa bẹ́ẹ̀ ìṣẹ̀sìn ọkọ wa bẹ́ẹ̀ torí náà mú ìdí lọ́wọ́ adé tí wọ́n sọ wípé kọ́mẹ́tì ń ṣe ọpọlọ́rí òpè ẹjẹ́ tí ẹ̀ ló gọ́ọ̀bù sófìtì ni bó ọ̀dẹ̀ sì máa fi gọ́ọ̀dù ìlú nǹkan Mr. Ìsọ̀lá gọ́wì náà má dáa díẹ̀ ẹ jọ ṣe mo fáìn Mrs. Olúfúnmi alájà agbọ́mọbí wọn àwọn ti TikTok ní àbúrò ní sẹ́yìn. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ tí ìpàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu